Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́, ṣé dáadáa ni, ṣé láfíà ni? Mo kí yín káàbọ̀ sí Kílẹ̀ fèdè dá ti ọ̀sẹ̀ yìí. Orúkọ mi kò tí ì yí padà, Doris Olúwatóyìn Akíntèwé lórúkọ ti tèmi. Ní àárọ̀ yìí, ohun tí a máa gbé yẹ̀wò ni àwọn ọ̀rọ̀ àyálò nínú èdè Yorùbá. Kí ni à ń pè ní ọ̀rọ̀ àyálò? Àwọn ọ̀rọ̀ àyálò ni àwọn ọ̀rọ̀ tí a mú láti inú èdè mìíràn wá sínú èdè Yorùbá, tí a dẹ̀ ń ṣe àmúlò wọn nínú èdè Yorùbá lójoojúmọ́. Tí ẹ bá ṣe àkíyèsí, ẹ ó rí wípé ó ní àwọn ọ̀rọ̀ kan nínú èdè Yorùbá tí ẹ lè ṣe àbápàdé wọn nínú èdè Haúsá tàbí èdè Gẹ̀ẹ́sì. Ohun tí ó ṣẹlẹ̀ tí èyí fi wáyé ni wípé a ti yá irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn láti inú èdè tí wọ́n wá sínú èdè titi wa, a dẹ̀ ń ṣe àmúlò wọn lójoojúmọ́ nínú èdè titi wa. Kí ni ohun tí ó fà á tí a fi máa ń yá èdè lò láti inú èdè mìíràn wá sínú èdè titi wa? Ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn elédè ni ohun tí ó jẹ́ kó rọrùn ní ọ̀nà méjì gbòógì ni a máa ń gbà yá ọ̀rọ̀ láti inú èdè kan wá sínú èdè Yorùbá. Ọ̀nà kíní ni a pè ní àfojúyá, ọ̀nà kejì jẹ́ àfetíyá. Ní ọ̀pọ̀ ìgbà, àfojúyá ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, nígbà tí àfetíyá ní ṣe pẹ̀lú bí a ti ń pe irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ká jẹ́ kó di mímọ̀ fún wa wípé gbogbo èdè ọmọ ènìyàn ní àgbáyé ni ó ní òfin kan tàbí méjì tí ó dè wọ́n. Tí a bá dẹ̀ fẹ́ ṣe àyálò ọ̀rọ̀ láti inú èdè kan wá sínú èdè Yorùbá, a gbọ́dọ̀ rí dájú wípé ọ̀rọ̀ tí à ń yá wọnú èdè Yorùbá kò tàpá sí òfin kankan nínú èdè Yorùbá. Bí àpẹẹrẹ, nínú èdè Yorùbá kò gbọ́dọ̀ sí ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì bó ti wù ú rí. Tí ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì bá wáyé, a gbọ́dọ̀ rí wípé a fi fáwẹ́lì là wọ́n láàárín, nítorí òfin ni nínú èdè Yorùbá kò gbọ́dọ̀ sí ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì. Tí a bá wá mú ọ̀rọ̀ bíi table